kan ṣẹlẹ̀ níbi tí mo ti ibi tó nǹkan tó fún mi lóúnjẹ tẹ́dẹ̀ dìde sí mi tẹ́ ọ pé Fọlá mo gbọ́ nǹkan báyìí nǹkan kan báyìí ṣẹlẹ̀ ó yá ṣe báyìí ẹ ṣe gan ojú òní tìyìn ẹ̀yin gangan ní the real G because ẹni tó bá rí ẹ tó fẹ́ ṣubú tó dẹ̀ dìde sí ẹ pé nǹkan báyìí mo gbọ́ nǹkan bá àwọn gangan lólùfẹ́ rẹ má fi wọ́n lẹ̀ má fi wọ́n ṣeré ẹ ṣé gan gbogbo yín mo lè dárúkọ yín sọ Ọlọ́run bá mi dúpẹ́ fún yín ẹ ṣé gan ma ẹ ṣé gan sà thank you gbogbo ẹ̀yin lovers mi tẹ́ pé kò possible na customer. ẹ̀yin èèyàn wa Fọlá Tinubu ti throw shade sí arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó throw shade sí o ní wípé gbogbo wọn mọ̀ wípé òun ò kì í ṣe ẹni tí ó ń ṣe fake transfer ẹ̀dẹ̀ kúkú mọ̀ wípé Lizzy Anjorin ni wọ́n sọ wípé ó ń ṣe fake transfer o ẹ̀yin tèmi jẹ́ ìjà yìí kò tún bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Fọlá Tinubu sọ. àbá arájà lọ́wọ́ ẹ̀ dáadáa náà arájà tó ju bẹ́ẹ̀ lọ kò lè sí nǹkan kọ́ lè máa deliver ó kàn lè ní delay nẹ ṣẹ́rí ó kàn lè ní delay bọ́ ń pàwọ̀ ò ní deliver kò possible ṣó ti yẹ yín àwọn òkè lọ sí Ìdúmọ̀tà káà lọ ṣe fake transfer Ọlọ́run ní jẹ́ káà wà ríru ẹ̀ àwọn ọmọ bá ní àtọ̀rọ̀ àwọn òkè ṣe ọmọ bá ní àjàgbà kò yẹ yín tí a bá ní àwa akájú ọ̀kanjú wa tí a bá ní àtọ̀rọ̀ àwa ò ní jalè àwọn òkè ṣe gbéwèrè kò yẹ yín àwọn máa fi mọ̀ rìn àwọn olólùfẹ́ wa wọ́n mọ̀ wá ṣó ti yẹ yín so kí n gba tẹ́rẹ́tì so mo appreciate person. Wọ́n ló sákò láàrin pé kọ́ máa kú báyìí. Ṣé mo try inú ẹ̀ náà? Mo try náà. Fún mi wá interesting. Àwọn gbọ́ àwọn èèyàn tó wò náà náà wọ́n like it. Lápákẹ́ ọlọ́dọ̀dọ̀. Kò sanwó nù. Kí ló tọ́ wá yaṣọ rẹ̀? Gbé parí ẹ̀. Tọ́ wá sí gbogbo kìíní síta. Bí ìmúra ni ṣé nígbà yẹn ọkùnrin ọ̀dà bóyá betray Làbákẹ́. Ọkùnrin ọ̀dà ò wà láì. Orí kí lélẹ́yìí. Ó wá gbójú sápò wọ̀nyí. Gbogbo sápò. Jẹ́ nǹkan ìwọ tó wo dáadáa tó pé kọ́ bá mi ẹ bá mi tún ṣú ẹ̀ kí n wo bẹ́ẹ̀. Gbogbo sápò wọn ni. Ẹ gbójú kúrò ẹ jẹ́ kí n wo bẹ́ẹ̀. Gbogbo sápò. But the film is interesting and thank you mo dẹ̀ ṣe dáadáa. Kò ṣe ibi kan lọ ibi mélòó ló ti rí mi. Ṣé àkíṣe ibi kan ṣe mo rí ẹ tó bí 1, 2, 3, 4. Ṣé rí pé Queen Mother ó ṣe kíní gan nínú ayé mi. Of course. Èmi tèmi orí Ọlọ́run wò mí sinimá. Ó rí pé not really send out. I swear to God that woman is an angel. Send out. Ọlọ́run. Náà ní life téèyàn bá tọ́ náà bá ti téèyàn bá ń ṣe dáadáa fún ọmọ ọlọ́mọ kéèyàn rí kọ́nà jẹ́ kéèyàn rí ọ̀n pàdé aláàánú tọ́ náà lọ sí that's just one thing ó máa dàbí pé bóyá èèyàn ṣòkò sí àgbẹ̀rẹ̀ you just take that person serious ó máa mú àṣẹ ó ṣe rí eré ṣe ló ní charge. wọ́n tẹ̀ ti lọ sí US nísìnyí mo pọ́n gbé lọ sí wọ́n gbé fíìmù yẹn lọ sí UK. So àwọn èèyàn wo UK wọ́n ṣe fẹ́ lọ wọ́n ṣe ṣe ní America báyìí and everybody that watched the movie said that they love it.